ọgọ́gá Idris Adisa lọ ọ̀rẹ́ bá wà sí láàlága pẹ̀lú kí ọ̀rọ̀ ṣe wà ní sá pàdé bí náà ní wá so ọgọ́gá ẹ̀wọ̀n Dedicate 60 on the 18th of June. Àwọn ọlọ́mọ akọrin mú ọjọ́ ìbírí sùn mí lọ Adisa ọ̀rẹ́ bá wà sí àwọn ọmọ àlágé ẹ̀kẹ́ ọba sọ. June 11, 2026. Ṣàlùkẹ́ ìyàmọ̀ fún wọn kẹ́. Àṣemálù òmòye. Túndé tí a lọ sá. Oyè wa lé olówó. Ẹ̀fọ́ gbọ́dọ̀ 22nd. Oṣù gángan. Ọjọ́ Jímọ̀ tó pọ̀ yọ ṣọ́ lọ́wọ́ wálé. Àlàbí Pasuma ní akọrin. Ọjọ́ Dayọ̀ sẹ́sọ yẹ ọ́. Bàbá bèbí ìzẹ̀sílẹ̀. Olówó kò ṣe wálé wọn. Ọlọ́dẹ ogun. Ọjí. Ọmọ ní ẹ̀tájú. Dàdí sọ́ọ̀sì ẹ̀mọ́ṣọ́. Orúkọ Ṣàkírà bẹ̀rẹ̀ wọn ṣe. Adolúfowó mi ni èèyàn ṣe. President, gbogbo pápá ṣàbá pátápátá. Ọjí, odidi ló máa ń ṣe tẹ́lẹ̀ náà. Ilé-ọdẹ. Wọ́n tí mo mọ̀ ẹ́ sí jí rárá odidi ló máa ń ṣe. Ó jẹ́ wọn jẹ́ abájáde ìlà tó ti dé o. Ọjí má pa mí náà. Wọ́n ṣe nọ́mbà tó bá rí wa ọ̀dà sọ. Pírẹ́sídẹ́ǹtì gbogbo pápá ìjọba ọmọ ìyá lọ́jà ìjẹ́nìrà. Ọmọ Ọbaṣá right honourable speaking speaker. Ọmọ nínú lájẹ ètò. Ọmọ Akíọ́lá ṣí àmánà lórí ilé Agége o. Yóò jẹ́ wá. Ọ̀jì dájú òrùngbò. Èèyàn jí bọ̀ láàbọ̀ ọmọ. Ó jẹ́ pé ìwà mi ká o. Èèyàn ti kúnlé akẹ́rà jẹ́ gáàsù. Èèyàn jọba tó kọ́ fújì bàbá ọba. Ọ̀jì èèyàn tí ó fún mi lọ. Kò lè fún mi ní wàhálà. Èèyàn tí ó fún mi lọ sọ́jú. Kò lè fún mi ní wàhálà. Èèyàn tí ó fún mi láṣọ. Kò lè gbé mi lọ lóṣù. Bàbá Sọ̀tà èèyàn tí ó fún wa ní dọ́nà. Ọkọ̀ ṣáàkì kò lè fún mi ní wàhálà. Nígbà ọ̀rọ̀ láíláí lórí òníkà ọ̀sùn tó àgbọ̀ nípa ọ̀rọ̀ láíláí ní òníkà ọ̀jì tó bá ti fẹ́ káyé sọ̀rọ̀ mọ́ ó gbọ́dọ̀ ṣe kankan ó gbọ́dọ̀ jẹ́ kankan ó ti gbọ́dọ̀. Alága orílẹ̀ Agége ṣáwà ẹ̀tọ́jú Joshua óyá dodo ìṣẹ́ tó bá gbọ́n láyé máa ń lẹ́kọ̀ọ́ mọ́ àwọn máa ń jú lè ṣe fi ọkọ̀ o lórí jẹ́ nǹkan náà ṣe rìn sí ẹ o ẹni ayé ìjẹ́ ó gbádùn lẹ́ẹ̀kan. Ọ̀sọ̀ọ̀sọ̀ ni àìká bẹ̀rẹ̀ lọ gbogbo. Ọ̀jì. President gbogbo pápá ṣàbà. Bàtọ́ bí iṣan sọ́fẹ̀. Àdá tó rọrùn láyé bí ìṣòro. Ètò bá kú ọ̀pẹ̀ kò sí ẹjọ́.